Hey guys, thanks for watching on our YouTube channel. You are watching our live video entertainment. Kindly subscribe and press the notification button in order to get notification whenever we post or anything about our channel. Thanks for Ini mọ́ká jíjẹ́ àti 2022 ó dàbí ọ̀rọ̀ lórí ó dàbí báwọn nìkan lálẹ́ ajúbọ́lá àwòsà àti ẹ̀mẹ́ṣọ́lá ẹ̀lọ́jọ́ ríra aláàbíláàrin ìfọ́ra ọmọ tó kọ́kọ́ fún ọlọ́pàá ẹ̀sẹ̀ àkọ́kọ́ orí ìmújì lára àrùkọ́ lọ́sọ́ sábìmọ̀ ọdọ́nù ìgbàgbà àṣíá sábìmọ̀ ọdọ́nù lọ́dọ̀ pẹ̀pẹ̀ Manchester sábìmọ̀ ní ìrò ìwọ̀lú Asia òjúwá orífújì náà nígbàgbé gbogbo Áfíríkà àjúwá wọ́n dá mi mọ̀ bí owó ọlọ́pàá ìgbàlá bí ó dáadáa ọlọ́ọ̀ta ló ní ilé kúnlẹ́kúnlẹ́ bí ó dájára bí ó mú ṣẹlẹ̀ wá òkú jù kàṣẹ. olóyìn ló lájọ kan àwọn ti kàṣẹ tó ẹ̀rọ òkú ti kàṣẹ ẹ̀rọ àgbàdo olóyìn ló lájọ kan àwọn ti kàṣẹ tó ọlọ́pàá olórí ìtùkà nígbà àti olórí ìlú Lamita, ẹ̀rọ òkú ti kàṣẹ ẹ̀rọ àgbàdo olórí ìlú mo ti pàtó àbáṣe ní àbádàbà àti ní sábí gbogbo tẹ́ ẹ máa báwọ́ lọ́la àbádàbà àti ní wájúrà mo ti ṣàdúrà fẹ́rẹ̀ bí mi pàṣẹ dáadáa mo ṣàdúrà fáwọn ọmọ ìgbẹ́ ní aláàbíọ́lá àbáda nígbà mọ̀ ní àmọ́ ayọ́kú gbàdédàgbàdégbé láàbáda gbàrà sí káfẹ́ mo mọ̀ pé bá mi nígbà àdúrà ọ̀rọ̀ ìbáda gbàrà sí ọkùnrin. Káyọ̀ mi lè dùn tó dábàá ìyá dùn lọ ọlọ́dàkùn là ní ọ̀rọ̀ àwọn ẹ̀dùn àgbàlá o. Káyọ̀ mi lè dùn tó dábàá ìyá dùn lọ ọlọ́dàkùn là ní ọ̀rọ̀ àwọn ẹ̀dùn àgbàlá o. Hey guys, thanks for watching on our YouTube channel. You are watching our live video entertainment. Kindly subscribe and press the notification button in order to get notification whenever we post or anything about our channel. Thanks for